Ǹjẹ́ ọ̀rọ̀ tí ìyá Dérìsọ́lá tí ó ń bá Dérìsọ́lá sọ láti ọjọ́ tó ti pẹ́, ṣé ọ̀rọ̀ náà ṣé kò ti padà wá ṣẹ mọ́ Dérìsọ́lá lára? Tí Dérìsọ́lá fárígá pé òun ò lè bí ọmọ kan fún bàbá kan, ṣé ọ̀rọ̀ náà kò ti padà wá ṣẹ mọ́ lára bí? Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa ní èní ni Dẹ́rìn versus Life, sinimá tí actress Erewọlé Ọláníyan tí wọ́n produce tí ó dẹ̀ wà lórí Erewọlé Ọláníyan TV ní orí YouTube. Fún àwa tí a ti wo sinimá náà, apá kìíní àti apá kejì ó wà lórí YouTube channel náà, ẹ jẹ́ kí a lọ wò ó. Sinimá náà jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ púpọ̀ púpọ̀, pàápàá jùlọ fún àwọn single mother tí wọ́n ń dá ọmọ tọ́, tí wọ́n rò pé pẹ̀lú ọgbọ́n orí àwọn àti ìmọ̀ àwọn nìkan ni àwọn fi lè tọ́ ọmọ náà. Ẹ wò ó, ẹ jẹ́ kí a lọ wo sinimá náà, ó dùn púpọ̀ púpọ̀. Àti fún àwa tí a dẹ̀ ti wo sinimá Dẹ́rìn versus Life, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú sinimá náà? Ẹ jẹ́ ká túmọ̀ yẹn náà ní comment section. Àti fún àwa tí a tún ti wò bákan náà, ta ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jùlọ ní inú sinimá náà? Ẹ jẹ́ ká túmọ̀ ìyẹn náà ní comment section. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé àwọn movie review wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review ní ìgbàkúùgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. Tí a ti gba ládùúrà pé ojú, etí àti ọwọ́ èyí tí ẹni láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà, ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o. Fún àwa tí a ti wo sinimá náà, a bẹ́ẹ̀ rí i pé n tí ọ̀gbà, n tí ó mọ̀ jẹ, òun náà ni ó fẹ́ ṣekú pa á. Ṣé bí Dérìsọ́lá ṣe wá kọ̀ jálẹ̀ pé òun ò ní ràn lọ́wọ́ ní àtìmọ́lé àwọn ọlọ́pàá, ṣé eléyìí tọ́? Ṣé kò yẹ kó ṣe ẹ̀wọ̀n pé bàbá ọmọ òun ni, pé kò yẹ kó ṣe ẹ̀wọ̀n? Kí ni ẹ̀yin rí sí àárín yẹn? Ẹ jẹ́ ká mọ̀ yẹn ní comment section. Àti fún ìyàwó Gbénga tí ó ti lọ fún ọdún pípẹ́, ṣé ó yẹ kí ọkọ rẹ̀ gbà padà ni, àbí bí ọkọ rẹ̀ ṣe ṣe yẹn náà ni ó ṣe yẹ kó ṣe fún un? Ẹ jẹ́ ká tún mọ ìyẹn náà ní comment section. Fún àwa tí a ti wo sinimá náà, ẹ jẹ́ kí a lọ wò ó ní orí Erewọlé Ọláníyan TV ní orí YouTube. Mo recommend sinimá náà fún wa fún òpin ọ̀sẹ̀ yìí. Bóyá ẹ̀yin ṣe ẹ̀ jẹ́ olólùfẹ́ kí a wo sinimá tí ó dá lórí ìfẹ́, ẹ lọ wo sinimá Dẹ́rìn versus Life. Sinimá tí ẹ máa nífẹ̀ẹ́ sí jùlọ, òun ni sinimá náà jẹ́.